آمنا بالله أسلمنا والله آمنا بالله أسلمنا والله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. Akí ẹ̀yin olùgbọ́ wa pẹ̀lú gbólóhùn ọlá ní pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akí wa kú òǹgbẹ Ọlọ́run ó gbà ní ìbádà fún wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Ọlọ́run bá sọ nínú al-Qur'an al-Karim inú suratul Baqarah ba'da isti'aza wal basmala. Ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Àwẹ̀ yìí Ọlọ́run bá kọ́ lórí gbogbo àwọn tá jẹ́ mùsùlùmí mùmínì ni. Tó jẹ́ pé àǹfààní ń bẹ púpọ̀ fún wa. Àmọ́ ẹ wá rí àwẹ̀ t'Ọlọ́run bá kọ́ lé wa lórí oríṣiríṣi àwọn nǹkan ní máa ń bà jẹ́ mọ́ wa lọ́wọ́. Tó yẹ pé tá bá ti ṣe kíní òun ní iṣẹ́ nǹkan àwẹ̀ tá sì ń gbà yóò bàjẹ́ ni. Àwọn nǹkan tí wọ́n máa ń bà àwẹ̀ jẹ́ òun ni wọ́n pè ní mubtilatu sawm. So àwọn nǹkan mẹ́wàá kan ni máa ń bà àwẹ̀ jẹ́. Àkọ́kọ́ ń bẹ òun náà ni al-akilu, kí a jẹun ní ọ̀sán àwẹ̀ látìgbà tí alfajari bá ti yọ títí tí òòrùn fi wọ̀. Tá a bá jẹun ní àwọn àsìkò yìí àwẹ̀ wa bàjẹ́. Wa shurb, ká mumi lásìkò àwẹ̀ lọ́sàn àwẹ̀ wa bàjẹ́. Wa aljima, kí ọkùnrin àbí obìnrin àbí ọkọ àtìyàwó kí wọ́n bára wọn lájọṣepọ̀ ní ọ̀sán àwẹ̀, eléyìí náà máa ń ba àwẹ̀ jẹ́ ni. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ni al-istimna. Al-istimna ò ní kí èèyàn máa gbìyànjú láti jẹ́ kí spam kó jáde látara èèyàn, bí a kí wọ́n máa ronú pa obìnrin ni àbí kí wọ́n máa ronú pa àjọṣepọ̀ ni, tó títí spam bá ti jáde lára èèyàn àwẹ̀ yìí ṣe kí ni ó bàjẹ́. Ẹlẹ́ẹ̀karùn bẹ̀ ni al-kadhbu ala Allahi wa ala rasuli, kí èèyàn dáadáa parọ́ mọ́ Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀. Àwọn kìíní yìí ìmọ̀ ń ba àwẹ̀ jẹ́ ni. Kó o búra lórí irọ́ lọ́sàn-án àwẹ̀ ti kí ni àwẹ̀ bàjẹ́. Ọlọ́run ní tẹ́wọ́ gbarú àwẹ̀ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹfà níbẹ̀ ni isalul gubar al-ghaliz ila al-khalq, àní eruku eruku ńlá kí òun fà á símú, tàbí pé ibi tí atẹ́gùn bá ti ń fẹ́ tẹ́rùkú bá wà ń bẹ̀ kí wọ́n á fa eruku símú. Irú eruku báwọn ìmọ̀ ń jáwẹ̀ because yóò lọ sí ẹ̀mí wa ni. Ẹlẹ́ẹ̀keje ń bẹ̀ ni rọ́mùsù tamam ar-ras fil ma, ká gbé orí omi wa ká orí wa ká kìbọnú omi, eléyìí náà mọ̀ ń já àwẹ̀ ni. Eléyìí tó tẹ̀lé ni ta'ammudul baqa ala janaba wal aida wal nifas, ẹni tí ó bá báyàwó rẹ̀ lájọṣepọ̀ ní alẹ́ kó tẹ́ pé sáàrí tó, ó wá sùn, ìgbà tó wá sùn kò wá lọ wẹ̀wẹ̀ janaba títí tí àsìkò sàárì fi á lọ, àwẹ̀ báwọn mọ́ ń bàjẹ́ ni. Tàbí ẹni tó bá ṣe nǹkan oṣù lọ́wọ́, tàbí ẹni tí ẹ bá ní nípasì ẹ̀jẹ̀ bímọ lọ́wọ́, eléyìí náà ìmọ̀ ṣe kíni ìmọ̀ ń ba àwẹ̀ jẹ́ ni tí wọ́n bá wẹ̀wẹ̀ ìyẹn. Eléyìí tó tẹ̀lé ń bẹ́ al-i'tiqal bil-ma'i, yàní kí wọ́n gba abẹ́rẹ́ tàbí kí wọ́n fi omi láti ìdí kí wọ́n ṣe kíni kí wọ́n fi wọlé, irú eléyìí náà ìmọ̀ ṣe kíni ìmọ̀ ń ba àwẹ̀ jẹ́ ni. So eléyìí tó gbẹ̀yìn inú àwọn kẹ́tí mọ̀ ba àwẹ̀ al-qayl amdan, kí wọ́n mọ̀ ṣe kíni kí wọ́n mọ̀ bì àbí kí wọ́n kọ́ bọ̀rọ̀ yẹn lọ́fun títí tí èèyàn fi á bì. So irú kíní ìmọ̀ ṣe kíni ìmọ̀ ń ba àwẹ̀ jẹ́ ni. Ẹ dákun ẹ jẹ́ kí a sọ ọgbà àwọn tí ń ba àwẹ̀ jẹ́ yìí, kí Ọlọ́run kó kíni kó lè bá gba àwẹ̀ ní ọwọ́ wa, kí a bá sì bá jẹ àǹfààní àwẹ̀ yìí dáadáa. Ọlọ́run kó gbà ní ọwọ́ wa. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. آمنا بالله أسلمنا والله آمنا بالله أسلمنا والله الحمد لله
والشكر لله. الحمد لله والشكر لله.